A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Arábìnrin tí ó ya ìwé ìrìnnà ọkọ rẹ̀ ní pápákọ̀ òfurufú Murtala Mohammed, ìpínlẹ̀ Èkó, ìyáàfin Ìgè-Ẹ̀bọ ti sọ̀rọ̀ lórí ìdí tí ó fi ya ìwé ìrìnnà ọkọ rẹ̀. Gẹ́gẹ́ bí àlàyé, gbọ́nmi-sí-omi-ò-tó ti wà láàrin wọn tipẹ́tipẹ́ kí wọ́n tó fi ilẹ̀ òkèèrè sílẹ̀ wá sí Nàìjíríà. Ìgè-Ẹ̀bọ tí í ṣe content creator orí ẹ̀rọ ayélujára tí ó máa ń sọ̀rọ̀ lórí ọkọ àti àwọn ọmọ rẹ̀ lórí TikTok ni ó ṣe àfihàn yìí lónìí. Ó ní kí wọ́n má rò wo ìhùwàsí òun nítorí òun kò ya wèrè. Obìnrin yìí ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan lòun ti là kọjá bí ó ti béèrè wípé kí ni ó máa ṣẹlẹ̀ bí ó bá ṣe wípé ilẹ̀ òkèèrè ni òun ti gbọ́n ìwé ìrìnnà rẹ̀ ya. Ó ní kí ó má bàa ní ìṣòro púpọ̀ ni òun ṣe dé Nàìjíríà kí òun tó ya ìwé ìrìnnà rẹ̀. Obìnrin yìí ní òun jìyà pẹ̀lú ọkùnrin yìí, bẹ́ẹ̀ làwọn ẹbí rẹ̀ náà fẹ́ kí ìyà òun gbé lórí rẹ̀. Ó ní kí òun má parọ́, òun ṣe èyí kí ọkọ rẹ̀ má bàa ní àǹfààní àti padà sí ilẹ̀ òkèèrè. Ọ̀pọ̀ ìrora ni òun ti là kọjá. Ó ní ọkọ rẹ̀ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iPhone fún un láti fi mú un lára balẹ̀, ṣùgbọ́n òun kò lè gbàgbé gbogbo ohun tí ó ṣe. Ọkọ rẹ̀ náà sì mọ̀ wípé òun kò lè gbàgbé, òun kàn ń díbọ́n lásán ni. Ó ní ọkọ òun jẹ́ ẹni tí ó máa ń ṣe gúlégúlé pẹ̀lú ẹbí, bẹ̀rẹ̀ látorí ìyá rẹ̀, àwọn àbúrò rẹ̀ tí ó wá sọ òun di igbá ìkólẹ̀. Ìgè-Ẹ̀bọ tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè tí wọ́n rí ìwà tí ó hù àti àjọ alámòójútó ìwé ìrìnnà Immigration. Ó ní pẹ̀lú ọmọ 3 lọ́wọ́ lòun fi gbogbo ìgbà sunkún kí wọ́n pe ọkọ rẹ̀ jáde kí ó wá sọ ohun tí ó ṣẹlẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé Ìgè-Ẹ̀bọ kò sọ kókó ohun tí ó ṣẹlẹ̀ tí ó mú ṣìwàhù, ó kàn dá gbogbo rẹ̀ sórí aáwọ̀ ní family issue. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Àbámẹ́ta ni arábìnrin tí ó ṣẹ̀ṣẹ̀ dé láti ilẹ̀ òkèèrè pẹ̀lú ẹbí rẹ̀ fa ìwé ìrìnnà ọkọ rẹ̀ ya ní pápákọ̀. Ìgbésẹ̀ tí ọ̀pọ̀ rí gẹ́gẹ́ bí bíba ohun ìní ìjọba jẹ́ yìí ni ó ti fa awuyewuye tí ó ń pè fún ìgbésẹ̀ ní ìlànà òfin. Nínú àfihàn fídíò ni wọ́n ti gbọ́ tí obìnrin yìí ń sọ̀rọ̀ pẹ̀lú ìbínú. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ pápákọ̀ ń bẹ ọkọ rẹ̀ kí ó ṣe sùúrù, kí ó má sọ ohunkóhun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìdílé ẹlẹ́ni 7 kan ni a gbọ́ wípé wọ́n di olóògbé lẹ́yìn tí wọ́n jẹ oúnjẹ tí wọ́n fi ẹ̀gẹ́ ṣe ní abúlé Runji Barmo ní ìjọba ìbílẹ̀ Shagari, ìpínlẹ̀ Sokoto. Ìdílé yìí di olóògbé láìpẹ́ tí wọ́n jẹ oúnjẹ tí wọ́n fura sí wípé ó kẹ́gbin dà sínú níbi wọ́n ti ń pèlò rẹ̀. Kọmíṣánná fún ìlera ní ìpínlẹ̀ Asabe Balarabe tí ó darí ikọ̀ lọ abúlé yìí fún ìbánikẹ́dùn ní olórí agbègbè Malam Muhammadu Modi Magaji Runji Barmo sọ fún wípé ìdílé yìí jẹ oúnjẹ alẹ́ tán ni wọ́n dèrò alákejì. Àwọn wọ̀nyí ni bàbá Malam Abubakar, ìyàwó rẹ̀ Aishat Abubakar àti ọmọ 5. Ó ṣàlàyé wípé ẹ̀gẹ́ tí wọ́n fura sí yìí ni ìdílé 4 mìíràn jẹ láàrin ìlú tí kò sì sí àkọọ́lẹ̀ àìsàn dépòdépò ikú. Magaji wá dúpẹ́ lọ́wọ́ gómìnà Ahmed Aliyu fún ìtara tí ó fi hàn nípasẹ̀ kọmíṣánná. Nígbà tí ó ń sọ̀rọ̀, Balarabe ní àwọn wá ṣe ìwádìí ohun tí ó ṣe okùnfà ìjàmbá, bí ó ti rọ ará ìlú kí wọ́n ṣe àfisùn ní kíákíá bí wọ́n bá kófìrí àjàkálẹ̀ àrùn ní agbègbè. Ó ní àwọn yóò ṣe àyẹ̀wò lára ọ̀dọ́mọdé kan tí ó wà láàyè lẹ́yìn tí ó jẹ oúnjẹ tí wọ́n fi ẹ̀gẹ́ ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Owólabí Ọlákùnlẹ́yìn ti ṣe àgbékalẹ̀ ayẹyẹ ìgbadé adé onílẹ̀kẹ̀ sí olóyè àgbà Rashidi Ládọjà tí í ṣe gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn gẹ́gẹ́ bí ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ayẹyẹ yìí wáyé ní ààfin Olúbàdàn ní Òkè Àrẹ̀mọ ìlú Ìbàdàn tí ó fi jẹ́ ọ̀kan gbòógì oyè ilẹ̀ Ìbàdàn. Ìròyìn jábọ̀ wípé síwájú àkókò yìí ni Ládọjà kéde ní gbangba láti gba adé lórí ètò asọ̀rọ̀mágbèsì ní ìlú Ìbàdàn. Láti ìgbà náà ni èrò ti ń túyáyá lọ kí ní ilé rẹ̀ kú oríire. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ìgbìmọ̀ ewì tí Ọba Rufus Adéyẹmọ Adéjùgbé darí ti pàṣẹ àdínkù owó oúnjẹ àti ìfòpin sí oríṣiríṣi ẹgbẹ́ olókoòwò tí wọ́n ń ṣe lọ́jà. Bákan náà ni ó fagilé alárinà ní gbogbo ọjà tí ó wà láàrin ìlú Adó-Èkìtì. Ìgbìmọ̀ ṣe ìpinnu yìí lónìí ní ìlú Adó-Èkìtì lẹ́yìn ìpàdé pẹ̀lú àwọn adarí ọjà àti ẹgbẹ́ àwọn ìyálọ́jà tí wọ́n wá láti ọlọ́kan-ò-jọ̀kan ọjà. Lára àwọn ọjà tí ìgbìmọ̀ darí wípé kí wọ́n ṣe àdínkù sí iye wọn láti rí tòmátò, ata, ẹ̀fọ́, epo, irú, ẹran, gààrí, ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbìmọ̀ ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá ká wípé ó ń fi owó lé ọjà ju bí ó ti yẹ lọ yóò gba ìbáwí. Bákan náà ni wọ́n ní wọn kò fẹ́ rí ẹgbẹ́kẹ́gbẹ́ kankan nítorí àwọn ni wọ́n máa ń mú kí owó ọjà hán. Wọ́n ní iye ẹ̀fọ́ kò gbọdọ̀ ju ₦50 lọ (50 kí ata jẹ́ £100 (100). Ìwọ̀n gààrí kò gbọdọ̀ ju £700 lọ nígbà tí kìlógíráàmù kan ẹran gbọdọ̀ wà ní £4,500 (4,500). Ọba Adéjùgbé ní àwọn olóyè yóò tẹ̀síwájú láti máa bójútó bí nǹkan ṣe ń lọ sí láti lè rí wípé àwọn ọlọ́jà tẹ̀lé gbogbo òfin tí wọ́n ṣe sílẹ̀. Ẹnikẹ́ni tí ó bá tako ìlànà yìí yóò fi ojú winá òfin. Wọ́n ní láti ẹ̀yìn wá ni wọ́n ti ní ẹgbẹ́ lọ́jà, aláṣọ náà lẹ́gbẹ́, láìmọ̀ wípé wọ́n tún ní alárinà (middlemen). Ìdí nìyí tí àgbẹ̀ á fi kó iṣu wá láti oko tí àwọn wọ̀nyí á já gbà lọ́wọ́ wọn tà á lówó tó gara. Nígbà mìíràn wọn kì í fún àgbẹ̀ lówó títí di ìgbà tí wọ́n bá ta ọjà tán. Èyí jẹ́ ọ̀kan lára ìdí tí oúnjẹ ṣe gbówó lórí gọbọi kí wọ́n tó wá pinnu láti fagilé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ẹgbẹ́ tàbí alárinà láàrin-jà. Wọ́n ní kí olúkúlùkù gbé ọjà rẹ̀ wá sí ọjà kí ó sì tà á láìsí ìdíwọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ elétò ìdánwò WAEC ti sọ wípé àwọn ṣe àkọọ́lẹ̀ àdínkù 7.69% sí èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jókòó fún ìdánwò àṣekágbá ìwé mẹ́wàá fún ọdún 2024 nígbà tí wọ́n wòye rẹ̀ wò sí ti ọdún tí ó kọjá tí ìyẹn jẹ́ 79.81%. Àjọ WAEC ní iye akẹ́kọ̀ọ́ tí ó yege nínú ìdánwò pẹ̀lú ó kéré tán iṣẹ́ 5 níbi tí a ti rí English Language àti Mathematics jẹ́ 72.12%. Adarí ìgbìmọ̀ HNO Dókítà Amos Dangote sọ èyí lónìí ní ìpínlẹ̀ Èkó bí ó ti ń kéde ìyọ̀ǹda èsì ìdánwò fún akẹ́kọ̀ọ́. Ó ní ìgbìmọ̀ yóò ṣe ìwádìí láti mọ ohun tí ó ṣe okùnfà àìṣe dáadáa àwọn akẹ́kọ̀ọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.